káàárọ̀ o gbogbo aráalé. Olúwayẹmisí Àkànkẹ́ Awélọ́rùn bí òkòtó aya Kọ́láwọlé Motúndé. Mo tún gbára ọ̀tọ̀ dé, mo rìn gbẹ́rẹ́ǹgbẹ́rẹ́, mo ló dojú ẹlẹ́gba. Mo dojú ẹlẹ́gba lábẹ́ afárá ńlá. Tẹ́ ẹ bá ti kojú sí ìdí àràbà, ẹ wo apá àlàáfíà, kẹ́ ẹ bọ́ sórí ìpèkélé, ẹ bèrè ìyá ìbẹ́ta alágbálùmọ̀. Àgbálùmọ̀ yìí dùn ládùn jù, mi ò rírú èyí rí. Gbogbo ara ilé tó ń ra àgbálùmọ̀, ẹ sọ fọ́mọ Nàìjíríà ẹni ẹ̀ lẹ́ńbẹ̀ ń. Ẹ sọ fọ́mọ Nàìjíríà ẹni ẹ̀ lẹ́ńbẹ̀ ń. Àgbálùmọ̀ yìí kọ́ báwo ló ṣe dùn tó jàre. Ìbẹ́ta ti bí ìbejì, ìbẹ́ta sì máa bí ìbẹ́ta, ó tún máa bí ìbẹ́rin. Ẹ kú oríire. Ìyá ìbẹ́ta sọ fọ́ra lé ẹni ẹ̀ lẹ́ńbẹ̀ ń. Ọmọ wọn nílùú Àjàṣẹ́, tebetebe ẹni gbẹ́ke. Bẹ̀ẹ̀bẹ́ ṣàgbà ìlú lọ́nà ọ̀tọ̀yàn. Òkú ọrọ̀ ajé ó ti jí jáde nílé. Lágo 4 àárọ̀ ó tún ti pàtẹ. Ẹ wo gbogbo ènìyàn bó ṣe ń ra àgbálùmọ̀. Èyí dùn, ó lóyin púpọ̀. Gbogbo ẹni tí ń bẹ nílùú òyìnbó ẹ ránṣẹ́ sílé. Tẹ́ ẹ wá ra àgbálùmọ̀ ìyá ìbẹ́ta lójú ẹlẹ́gba, ó dùn ládùn jù. Gbogbo aráalé ṣó dùn ládùn jù àbí ó dùn ó jàre. Kí lẹ tún wí o. Ẹ ṣé mo dúpẹ́. Olúwayẹmisí Àkànkẹ́ Awélọ́rùn bí òkòtó. Ẹ wá sójú ẹlẹ́gba kẹ́ ẹ wá ra àgbálùmọ̀. Obìnrin ń gbìyànjú. Ta ló sọ pé obìnrin kì í ṣọmọ? Gbogbo aráalé ẹni ẹ̀ lẹ́ńbẹ̀ ń. Ẹ tún sọ pé ẹ̀ lẹ́ńbẹ̀ ń. Wọ́n fẹ́ rojú yín ẹni ẹ̀ lẹ́ńbẹ̀ ń. Oyin mọ́mọ́ àgbálùmọ̀ yìí oyin mọ́mọ́ àgbálùmọ̀ yìí ó dùn ládùn jù ó dùn púpọ̀ jù oyin mọ́mọ́ àgbálùmọ̀ yìí oyin mọ́mọ́ ó dùn ládùn jù oyin mọ́mọ́ ó dùn púpọ̀ jù oyin mọ́mọ́ ìjó àgbálùmọ̀ yìí oyin mọ́mọ́ ó dùn ládùn jù oyin mọ́mọ́ ìyá ìbẹ́ta oyin mọ́mọ́ ó dùn ládùn jù oyin mọ́mọ́ àgbálùmọ̀ yìí oyin mọ́mọ́ ó dùn ládùn jù oyin mọ́mọ́.